Níbẹ̀ bọ́ta ni òjò wa ń fún. Bẹ́ẹ̀ bá sàmí, òní ni àdúrà rẹ gbà. Ẹlẹ́dú, ohun kan náà ló máa ń gbé èèyàn débi àdúrà. Ọ̀pọ̀lọpọ̀ ìbá ti mọ̀mọ́ gbàdúrà.
Ogun náà ló ń lé èèyàn débi àdúrà. Bẹ́yàn bá rí n tó ń lé èèyàn ní sáré o. Ẹ̀wọ̀n lẹ́ni tí ń lé. Hallelujah. 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 Ọ̀rọ̀ yín ti wá yé mi báyìí. Màmá wa. Ẹnáwó méjèèjì. Ó di àṣà lónìí. Ogun tó gbé ọ débí. Ó máa di ẹ̀rín fún ọ. Jẹ́ni ó ṣàmì. Ìjọba ló gbé ọ débí. Ò ní gbé lọlé. Ẹ kàn máa pé ogun tó sọ mí dẹ lárìnká. Jábọ́ lára mi. Hallelujah. Hallelujah. Ẹ lajú. Ẹ tẹ̀ wá lẹ́gbẹ̀ẹ́. Ẹ mọ bí ó ti dé láyé. Ẹ mọ bí ó ti fi ẹsẹ̀ rẹ̀ tẹ̀. Hallelujah. Hallelujah. Gbà tí ò jẹ́ ń bì kan, ó tún bọ́ síbì kan. Gbà tí ó tún jẹ́ ń bẹ̀, ó tún bọ́ bòbí. À ń pe àwọn èbúté kan ní èbúté yìí yanjú. À ń pe àwọn ilẹ̀ kan ní ilẹ̀ ìlérí. Ibẹ̀ ló fẹsẹ̀ rẹ̀ tẹ̀. Lọ́wọ́ ogun tó sọ mí dẹ̀ lárìnká. Jábọ́ lára mi. Àmì kan fáyà kan Jésù Olúwa wa. Àmì fáyà. Ẹ kọ́kọ́ gbọ́ eléyìí náà lajú. Tó o bá ti dákẹ́ àdúrà máa gbà. Àmì Jésù àmì kọ́ bẹ́ẹ̀. Ọ̀gá, tó o bá ti lè dákẹ́ prayer, aburú tó lè ṣí ọ ni pé orí gbàdúrà rẹ ò tí ì gbà kó wá ló gbàdúrà mọ́. Ibẹ̀ gan lọ́fà ti bà ọ́.
ẹ lajú ẹ bá ń sọ fọmọ school tí ń kàwé lọ́wọ́ ẹni kó mọ stop ìwé tí ń kàwé ẹni yóò graduate lọ́jọ́ kan bẹ́ẹ̀ tó bá ti lè drop out ó ti fọkọ tó bá ti lè wọ JS2 SS1 tó ní ẹ wo in law school mọ ibẹ̀ ní tiẹ̀ ta sí bẹ́ẹ̀ tó bá keep on striving tó ń lọ school inú ẹ̀rí jẹ inú ẹ̀rí mu dádì rẹ̀ fún lówó wọn rówó fún ọjọ́ kan ń bọ̀ tí ó tó máa fi aṣọ NYSC láti pàdé àwọn òbí ẹ̀ tá ẹ̀mẹ́kọ́ ilé ìwà sọ pé at last I made it. Ẹ ti sùn. Nígbà tí àwa fi agbára káká kọjá rẹ̀, àwa dé ibi tí à ń pè ní èbúté ìlú. Nàwọ́ méjèèjì tó o bá ti stop àdúrà ojú ẹnìkan sọ pé tó o bá ti dákẹ́ àdúrà. Tó o bá ti dákẹ́ àdúrà. Tó gbà. Sọ pé ṣùgbọ́n tó bá ti dákẹ́ rẹ̀. Tó bá ti dákẹ́ rẹ̀. Bàbá òsè bẹ̀rẹ̀ ogun náà. Onídàájọ́ kan wà ní ìlú kan tí kò bẹ̀rù Ọlọ́run. Luke 7 Luke 18. Onídàájọ́ kan wà ń lu kan tí ò bẹ̀rù Ọlọ́run. Tí kò sì sí ojúṣàájú òní. Kì òun ò pé sójúṣàájú èèyàn. Opó kan sì wà ní ìlú náà. Opó kan wà ń lu yẹn. Ó sì ń tọ̀ wá wí. Opó yẹn máa ń tọ̀ ó máa ń tọ́ ìdájọ́ yẹn wá wípé bẹ́ẹ̀ sàn mí lára ọ̀tá mi. Máa yẹn ò wá dáhùn ṣùgbọ́n kò sí wú máa yẹn láti máa lọ ọ̀dọ̀ ìdájọ́ nígbà wá di sáà kan níkẹyìn máa yẹn wá sọ́nú ara ẹ̀ pé tí n bá tiẹ̀ bẹ̀rù Ọlọ́run tí mi ò sójúṣàjú ènìyàn ṣùgbọ́n torí pé opó yìí máa ń ṣàyọ mí lẹ́nu jẹ́ ń dà ló. Tó lajú tí Ọlọ́run ò bá torí ìkankan dá Ọlọ́run á torí pé òun wá òun. Mi lọ. Á torí pé òun wá òun. Olóbi jẹ́ pé lajú tí ọ̀tá báyìí múṣẹ́ rẹ ní project lajú òun ló jẹ́ kí apá ọ̀tá ó ká ẹlòmíì torí pé wọ́n ti sọ ẹ́ di project pé lágbájáre òní project wa a fẹ́ gbẹ̀mí ẹ̀ a fẹ́ da bùdókù ẹ̀rù a fẹ́ gba ògbósọ̀nù lọ́wọ́ ẹ̀ wọ́n á wá bẹ̀rẹ̀ sáà tí Sátánì bá bẹ̀rẹ̀ project lórí ayé yẹn kan tí ò bá rẹ́yìn ẹ̀ kò ní jáwọ́ pariwo lẹ́ẹ̀kan pé ẹ̀ ní rẹ́yìn mi. Ẹ lajú tógun yẹn bá wọlé díẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ó sì dá ogun wo ló dìde sí wọ ẹbí wọ rèé ṣèbó sars wà oh my God wòmí ogun wọlé tó àwọn kan bí mo jẹ́ ń sọ̀rọ̀ yìí ní tí wọ́n ń tọrọ òjúkú lọ wọ́n ní ẹ wò ó ẹkùlẹ̀ bá ń pé kú kókulẹ̀ mú mi lọ. Ògbókọ́ ló dàwọ̀ yìí ìyà kọjá ń tiẹ̀ yìí hallelujah ìwọ ogun dàwọ̀ ẹlẹ́dàá ayé àti ọ̀run ó ní sí ibi tó máa wà ibi tí ò sí yàn ló sá lọ ibi tí ò sí ọmọ ènìyàn rárá ibẹ̀dẹ̀ lẹ́ni ẹ máa kú sí. Àwọn èèyàn kan ogun jà wọ́n nú ayé wọn ṣe é rí mọ́ ìwọ ògbọ́ lọ́ǹga ìwọ mà ṣe é rí ìwọ ò lè kọjá kán lẹ́yìn ò kọjá ohun tí ò jẹ́ mọ̀ pé nǹkan ṣe ọ̀nà onígbógun ṣe ń jọ tó bẹ́ẹ̀ ló sàn yọ bí ọjọ́ bẹ́ẹ̀ ni kírìmù ń bá ọ lára mú hallelujah at least ẹ̀kan lọ lójúmọ́ hallelujah ọ̀gá lọ àwọn tí ogun gidi ń jà gbógun ti mú wọn mọ́lẹ̀ ẹ nọwọ́ ogun tó dìde sí ọ odò lórí Christian pátá ilẹ̀ mìíràn yẹn rè ẹ̀yin wo lẹ fi agbára sàmì àpáta ayérayé ó máa gbé ogun yẹn. Ogun tó sọ mí dẹlẹ́rìn kiri sọ bẹ́ẹ̀. Ibi ni o jábọ̀ sí. Mọ́mí wa ẹ lajú ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ní tó gbówájú tí yín lọ o. Múra o, wọ́n ti gbé nǹkan tí ìwò ògbé wa o. Ẹ nọwọ́. Àdúrà ìdí. Ogun tó sọ mí dẹlẹ́rìn kiri. Ogun tó sọ mí dẹlẹ́rìn kiri. Ogun tó sọ mí dẹlẹ́rìn kiri. Ogun tó sọ mí dẹlẹ́rìn kàrá. Ogun tó lọ́wọ́ fi mí sẹ̀sìn. Ogun tó lọ́wọ́ fi mí sẹ̀sìn. Ibi ni o jábọ̀ sí.
Ọlọ́run orí òkè yìí. Ọlọ́run orí òkè yìí. Pariwo Ọlọ́run ìpè yìí. Ọlọ́run ìpè yìí. Ẹgbẹ́ ogun mi mi. Ẹgbẹ́ ogun mi mi. Ní àtàwọn yẹn kan sọ̀rọ̀ mi àlèmọ́sọ̀ lọ́ra lé. Àwọn yẹn wá tó ń lo bí tẹ̀lé. Olùkọ́ lọ́hún. Bọ́lá Gabriel ló wáyé. Wọ́n ń sọ̀rọ̀. Wọ́n ní ta ló lè sọ pé chọ́ọ̀chì ni ó padà dìde mi. Èyí tó jẹ́ oníṣẹ̀ṣe owó ojú tó jẹ́ oníṣẹ̀ṣe owó ojú ó ní bàbá ó ní Ọlọ́run lọ́lọ́run yín. Ta ló wà ń bẹ́gbà sáà nìkan? Olókun ẹni tó bá lóun ó forí sọ. Àlẹ́ ẹni tó ń ṣẹ̀ṣẹ̀ sí. Ó jẹ́ pé ó ní òye ṣe pírísẹ̀ǹtì. Ẹsẹ̀ Muslim èmi ń bọ orúkọ Yorùbá ṣùgbọ́n sà ẹni Ọlọ́run kan tí aláìgbàgbọ́ bá fi lè kọ̀ǹfàmù pé mọ́mí wa ẹ lọ́lọ́ ọ̀gá lọ́mọ yín lọ. Ẹnáwó mi ò rò pọ́n lé ẹgbẹ́ 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 dàbí nìyẹn wo àyè wà bẹ́ẹ̀ ẹgbẹ́ yà àyè wà bẹ́ẹ̀ kí ló dé náà mọ́kànlá ẹ̀ lóbi kan lọ́wọ́ méjèèjì. Ẹ kéjú ẹnìkan lọ parí pé Ọlọ́run ìpè yìí o. Ọlọ́run ìpè yìí o. Ọlọ́run ìtẹ̀dó orí òkè yìí. Ẹgbẹ́ ogun mi mi ní ẹni tó mi fún ní ìṣẹ́gun. Ẹni tó mi fún ní ìṣẹ́gun. Lọ́wọ́ méjèèjì. Ọlọ́run ìpè yìí. Ẹgbẹ́ ogun mi ní ìṣẹ́gun. Láàkọ́ pé ológun ẹ wá gbé egun mi. Ẹ wá gbé egun mi. Ohun tí mo gbé wọ bí. Ìṣòro tó bá mi wọ bí. Ohun tó ń lé mi tí ò jẹ́ nsìn. Ẹ wá gbé mi lórí. Hallelujah. Hallelujah. Àwọn ibìkan wà tí ò ṣe fi ṣe lájú tá a bá lójú 10 minutes lọ ń bí ìwọ kan gbàgbọ́. Tá a bá lójú 10 minutes lọ ń bí àwa tí ló bá ti dé final stage ní káàpù wọn gbogbo táwa máa ń rò lẹ́gbẹ̀ẹ́ àti dúpẹ́ lọ́wọ́ náà. Àṣé ó ń tọ́jú nìkan lè ilẹ̀ ìlérí náà rí o. Gbọ́n mọ̀ pé Ilẹ̀ ìlérí. ló wà ní tí ó sọ. Ilẹ̀ ìlérí. Ilẹ̀ má jẹ̀mú. Ilẹ̀ má jẹ̀mú. Ilẹ̀ má jẹ̀mú. Ọwọ́ ẹ̀ bá lè bá àpáta ìfọwọ́kọ̀ọ́ kan ojú. Pé ẹnikẹ́ni má dárí sọ mí kó kú lòdì.
Nawọ́ méjèèjì. Nawọ́ méjèèjì. Mo bá yín sọ̀rọ̀ lánàá. Mo bá yín sọ̀rọ̀ lánàá. Mo ka Deuteronomy 28 verse 1 pé ó ní tó o bá farabalẹ̀ gbóhùn Olúwa Ọlọ́run rẹ láti kíyèsí àṣẹ rẹ̀. Ẹ lajú. Kò sírú ẹ̀ṣẹ̀ tó lè wà lọ́wọ́ ẹ̀. Aláàánú àtolórí ọ̀fẹ́ ni Ọlọ́run láti ṣe kíni láti dárí àìṣedéédé wa jì. Bẹ́ẹ̀ lajú o tó bá ti lè tó fọ́lọ́n pé Olúwa mi ní ìdè ìjọba ìmọ̀ yá juwọ́ sí i mo ní ojú. Bóyá o fẹ́ kú òbí o fẹ́ lọ pàdé bọ̀dá kan ọ̀dọ́ bọ̀dá kan ló pàdé ẹni tí ò fi ọ sí ní ẹjọ́ ńlá dojúkọ àwọn nǹkan yẹn ọ̀gá yóò máa fa ogun sí i tó tiẹ̀ rí ó ti burú báyìí kéèyàn kàn máa dàyàdé èèyàn dàyàdọ́kùn dàyàdó ó ti burú báyìí torí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọ́n ti forí gbègbè ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti forí kó ojú ọ̀nà kìíní ọjọ́ máa gbó máa ti tẹ̀ àṣẹ kan ní hallelujah whereas wọ́n ti forí tí wọ́n kégùn ìwọ tẹ́rẹ̀ ẹlẹ̀ ègún dàpọ̀ mọ́wọ́ ìbéèlè wípé ọkùnrin yóò fi bàbá ẹlẹ̀ òun ló fi ẹlẹ̀ wọn àti ọkùnrin wá ṣe kí ni wọ́n á di ara kan wọ́n fi lè mú kí wà tèèyàn jọ ní àjọṣepọ̀ ẹ ti di ara kan káyé èèyàn tẹ́ ti jọ ní òfẹ́ bá jọ di ara kan yín tó ṣe yóò sì wọ́lọ̀ gbogbo ń jà ogun yóò jà wọ́lọ̀ ó láìsàn kan lára yóò sì wọ́lọ̀ ẹ ti ẹ̀dá mú kó spiritual béèyàn bá ti kárùn tó bá bá yẹn sùn kí lẹ́ni ló ṣe. Olórí àgbègbè HIV nǹkan. Hallelujah. Àwọn nǹkan yẹn ń kó bá ayé èèyàn sá.